Dr. Apostolic Mother Ìyá Rainbow ẹ máa wo Bisi Ologe TV ẹ má yí kó bẹ́ẹ̀ o ẹ má kó wà bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀.
So we don't want to stress you. This is the 300,000. You deserve more. You deserve a car. You deserve a house from us. Bless you. Let's go there. Ọ̀bẹ́kì àwọn ìlú lórúkọ tá a pè fá. Ọ̀bẹ́kì ìjìjànà lórúkọ tá a pè ṣọ̀dàrà. Pálánjà là ṣọ́kọ̀ọ́lá. Pálánjà là ṣọ́kọ̀ọ́lá. Àbálábà àwọn márùn-ún parapọ̀. Wọ́n lọ́wọ́ fèjì ògbèjọba. Wọ́n ní ṣọ́ṣáyé ìlú bó bá jọba. Àṣírí rẹ̀ ò ní bò. Mo ní kì í ṣe bí tèmi Késárì. Torí pátápátá lè gún daṣọ́ borí. Àbọ̀tọ́ lò ṣàbọ̀dí ìgbín. Ẹni ẹlẹ́ni ní ló ṣàpàdé ẹ̀ka ayọ̀wélé. Ẹni ẹlẹ́ni ní ló ṣàpàdé ẹ̀ka ayọ̀wélé. Bí lọ́ọ̀bà ṣe gbé àsìkò àlọ́màgbé lálà látòní lọ ẹ̀mọ̀
so much. Thank you so much. Thank you so much. Like, in mobility, multi-fabric. The only thing I can say is it's good to be good, you know. Me, my prayer on congregating. Best boss. But go and rest, we are here, go and rest first. So I want blocks, so you can just let's go. Oh yeah, say so by. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.